tó máa pè é sí sọjí báyìí ó lè wá àti bí àwọn àti mínísítà ẹ̀ka ẹ̀ lè jọ lọ àfi kó kọ́ àwọn ọmọbìnrin akọrin olóòní báǹdì tiẹ̀ tẹ́ pé wọ́n wà fún outing tó bá fẹ́ lọ fún outing náà máa ń tẹ̀lé ẹ obìnrin bẹ̀ ló pọ̀ nù wọn àwa kó wọn dání wàá lọ tẹ bá tún máa parí ẹ fẹ́ lọ́dún sí hòtẹ́ẹ̀lì lára wọn náà yàrá yìí ó máa fara kanra ní ọ̀kí ní gbéjọ wà nù yàrá kan náà ìgbà wo ní ìṣekúṣe ò ní wáyé ìgbà wo ní ìdánwò ò ní wọlé wá. eléyìí ti pé ọgbẹ́ yẹn ń bá èèyàn jẹ́ ń jẹ́ pé mo rí ìyàwó ìwọ́n náà wọ̀n báyìí ni ṣé ẹ lè mọ̀ pé nínú tíìmù ẹ̀ṣà ó fáwọn mẹ́ta lóyún nù ifá kì í ṣe pé fún ọ lóyún nìkan ó tún fẹ́ wọn lé ìyàwó ẹ̀ tó jẹ́ àkọ́kọ́ fẹ́ yìí. wọ́n á jẹ́ mẹ́rin. wọ́n jẹ́ mẹ́rin. mi ò fẹ́ lọ díìpù náà ọ̀rọ̀ bàbá Ezekiah àti ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn àtòbìnrin yẹn. bí ò tiẹ̀ rí bẹ́ẹ̀ àwọn èèyàn ló rí bẹ́ẹ̀. ẹ kíyèsára lọ́pọ̀lọpọ̀. that man I don't need to mention your name again, you know yourself, but be careful. Be careful. Obu CAC, oní CAC, wọn àmọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àfi kọ́ máa pray, wọn àmọ́ Bible, gbé president wọn nìkan ló kò good díẹ̀ lẹ́nu ẹ̀. It's not homes and properties, real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. It's not limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. It's not lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò òfẹ́ ní mọ̀ nípa bọ́ tí í ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. It's not homes and properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ni. Torí agbóhùnjẹjọba tójó lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ It's not homes and properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Tó jójúlówó. It's not limited, you are too much o. Ẹ̀yin èèyàn wa ó fún tójọ́ méjì mẹ́ta wọ́n ní tó bá tójọ́ méjì mẹ́ta kan ẹ kú àti báyìí wọ́n ló ń là á kíra ẹni. Mo wà lọ́dọ̀ Prophet T.O. Abraham lónìí. Mo kẹ́yìn olólùfẹ́ wa jákèjádò àgbáyé l'Amẹ́ríkà ní United Kingdom ibi yòówù kó jẹ́ àmọ̀rírì yín torí pé ẹ̀yin lèèyàn wà wá lèèyàn yín bẹ́yìn ò bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò lónìí Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Prophet T.O. Abraham ẹ kú dédé àsìkò yìí o ẹ ṣeun tẹ́ gbà wá lálejò. ẹ ṣe gan olóòtú lórúkọ Jésù ọkàn yín á balẹ̀. Àmín. ẹ ó rí ògo Ọlọ́run. Àmín. ìyá 2025 yìí lórúkọ Jésù iléeṣẹ́ yìí Ọlọ́run á gbé sókè. Àmín. á dẹ̀ polongo rẹ̀. Àmín. gbogbo àwa tí à ń gbọ́ wa káàkiri àgbáyé lórúkọ Jésù níbikíbi tó ti ń gbọ́ mi mo gbàdúrà lọ rí àánú gbà. Àmín. Jésù Olúwa wa. Àmín. Tọ́ ẹ ṣeun lásìkò tá a wà yìí ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run ó tó ń téèyàn sọ̀rọ̀ lé lórí torí àwọn èèyàn máa ń pè mí o ẹ sì mọ̀ pé lórí ètò wa oríṣiríṣi àwọn wòlíì àwọn ìránṣẹ́ Ọlọ́run là ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ó tiẹ̀ tó jọ́ mélòó kan ó ti ṣe díẹ̀ báyìí tá a ti ń wò ó níbi tí blogger kan ti ń gbé ọ̀rọ̀ jáde nípa general evangelist bàbá Ezekiah tí wọ́n sọ pé obìnrin kan wọ́n ní wọ́n fi obìnrin kan láṣọ wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn eléyìí sì ń jẹ́ káwọn èèyàn sọ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti jẹ́ àgbà nínú iṣẹ́ ìránṣẹ́ gan àwọn tó ń gbọ́ oríṣiríṣi àwọn nǹkan nípa wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run kí ni tó ń ṣẹlẹ̀ gan torí ó ń tojú sáwọn èèyàn. ẹ ṣe gan olóòtú and gbogbo ènìyàn tó ń gbọ́ mi káàkiri àgbáláyé mo fẹ́ kí ibikíbi tó ti ń gbọ́ mi mo fẹ́ kó fara balẹ̀ kó gbọ́ ọ̀rọ̀ yìí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín gbogbo ẹ ti dá ojú yìí mọ̀ àti àwa mìíràn ti yẹ pé a ṣe rí ojú yìí fúngbà àkọ́kọ́ màá fẹ́ ká jókòó ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti ohun tí Ọlọ́run fẹ́ bá wa sọ. Ní àkọ́kọ́ ná issue tí olóòtú gbé kawájú wa wípé nípa ọ̀rọ̀ tí ó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí nípa issue
arákùnrin kan tó ń pè ní tó jẹ́ blogger báyìí tí wọ́n porúkọ ẹ̀ ní ìmọ̀ bóyá mo lè dá orúkọ arákùnrin yẹn wọ́n pè ìnagijẹ rẹ̀ ní Awíkonko wípé ó gbé ọ̀rọ̀ kan jáde tí ó ní ṣe pẹ̀lú bàbá wa general evangelist CAC bàbá wa Ezekiah tí wọ́n sọ àwọn nǹkan kan nípa issue obìnrin kan tí ó wá sọ àwọn nǹkan kan nípa wọn àtàwọn nǹkan tó ṣẹlẹ̀ lóòótọ́ gbogbo èèyàn ló ti gbọ́ ọ̀rọ̀ yẹn and èmi ò wá láti bú ẹnikẹ́ni ọ̀rọ̀ yóò ń ṣe aspect pé ká máa wá búyàn no tàbí pé ká máa pẹ́pẹ́ àwọn nǹkan tó yẹ ká pẹ́pẹ́ no ṣùgbọ́n ibi tí ènìyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀ àmúdẹ̀fẹ́ rọ gbogbo èèyàn tó ti ń dá sí àtèyí tó ń crucify àtèyí tó ń ṣépè àtèyí tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó wà ń bẹ̀ èmi ò bó kankan o ṣùgbọ́n number one bí ò dín á lé bí ò lé á dín torí arábìnrin yẹn àti bàbá ni wọ́n lè sọ ọ̀rọ̀ tó wà nínú ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n nǹkan nọ́mbà àkọ́kọ́ náà mo fẹ́ sọ̀rọ̀ lórí pé àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí à ń bọ̀ lọ́nà tàbí táwa tá a jẹ́ youth generation minister tá a wà lójú ọ̀nà àwọn nǹkan tá a rí yìí kí ni àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ẹ̀ ní tèmi fẹ́ gbé gbà nìyẹn. pé àwọn ẹ̀kọ́ wo gan-an la rí kọ́ nínú ẹ̀. kí ni àwọn nǹkan tó yẹ ká yàgò fún nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn gbogbo òótọ́ ojú Ọlọ́run ló tó bó dẹ̀ rí bákan ojú Ọlọ́run ló tó ṣùgbọ́n èmi kàn mọ̀ pé bàbá wa Ezekiah ìránṣẹ́ Ọlọ́run alààyè ni bàbá náà torí ọmọ sí ìsìn náà làwa náà ìránṣẹ́ Ọlọ́run sí ìsìn náà làwa náà ṣùgbọ́n ohun tí èmi kàn fẹ́ sọ ń bẹ̀ níbi ọ̀rọ̀ yẹn ni wípé àkọ́kọ́ náà arábìnrin yẹn mo dẹ̀ fẹ́ clear kankan arábìnrin ọ̀sẹ̀ pọ́n bóyá wọ́n bóun sùn mi ò wá defend bàbá Ezekiah mi dẹ̀ defend anybody ṣùgbọ́n àwọn nǹkan tẹ́mi kàn rí inú ọ̀rọ̀ yẹn mo kàn fẹ́ kákan yọ ọ́nú ẹ̀ pé ká fi kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí àwa ìránṣẹ́ Ọlọ́run pé number one lára ẹ̀kọ́ tí mo rí kọ́ mẹ́rin ni wípé torí gbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn mo farabalẹ̀ mo gbọ́ mo tuntun gbọ́ mo wo nǹkan kan bẹ̀ pé ókè o mo kọ́ àwọn ẹ̀kọ́ kan àbí mo rí àwọn nǹkan kan ń bẹ̀ yẹn ẹ̀kọ́ number one kí n pẹ́ ọ̀rọ̀ mi sọ ẹ̀kọ́ number one lélẹ̀ ìwọ ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ onísọjí tó máa ń láìkì kó kọ́ àwọn èèyàn bọ̀dí igbókè o ó yẹ tẹ̀lé mi lọ fún sọjí ìgbẹ̀yìn ayé la wà lákòókò yìí bí nǹkan ò tiẹ̀ rí bí ò tiẹ̀ rí bẹ́ẹ̀ àwọn èèyàn ló rí bẹ́ẹ̀ ẹ kíyèsára lọ́pọ̀lọpọ̀ tó bá pè é sí sọjí báyìí ó lè wà àti bẹ́ẹ̀ wà àti mínísítà ẹ̀ka ẹ̀ lè jọ lọ àfi kó kọ́ àwọn ọmọbìnrin akọrin olóòní báǹdì tiẹ̀ tẹ́ pé wọ́n wà fún outing tó bá fẹ́ lọ fún outing náà máa ń tẹ̀lé ẹ obìnrin bẹ̀ ló pọ̀ nù wọn àwa kó wọn dání wàá lọ tẹ bá tún máa parí ẹ fẹ́ lẹ́dùn sí òtẹ́ẹ̀lì lára wọn náà yàrá yìí máa fara kanra ní ọ̀kí gbogbo jẹ́ wà nù yàrá kan náà ìgbà wo ni ìṣekúṣe ò ní wáyé ìgbà wo ni ìdánwò ò ní wọlé wá. àwọn nǹkan tẹ́mi kàn fẹ́ pick out tó jẹ́ ẹ̀kọ́ fáwọn àránṣẹ́ Ọlọ́run mi ò fẹ́ lọ deep náà ọ̀rọ̀ bàbá Ezekiah àti ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn àtòbìnrin yẹn torí ibi tí èèyàn bá ti sí Ọlọ́run ló wà ń bẹ Ọlọ́run dẹ̀ ló lè dájọ́ àárín yẹn ṣùgbọ́n àwọn nǹkan tẹ́mi kàn rí mẹ́ pé nínú ọ̀rọ̀ yẹn bọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn àwọn nǹkan tí mo deduce mẹ́ tí mo fẹ́ ká wa ìránṣẹ́ Ọlọ́run ìsinsìn ká kọ́ lẹ́kọ̀ọ́ àwọn ẹ̀kọ́ yẹn a lè rí kọ́ ní sẹ́mínárì ẹ̀kọ́ ní practical ẹ̀kọ́ ní nínú iṣẹ́ ìránṣẹ́ ní pápá iṣẹ́ ìránṣẹ́ ó ṣẹlẹ̀ sí olóòtú ẹ̀bá bẹ̀rù sàfẹ́ bá gbàmúlá ìkí sọ story kan ó ṣẹlẹ̀ sí arákùnrin kan mo mọ ìyàwó ẹ̀ dáadáa mo tiẹ̀ lè fi gbogbo ẹnu sọ́dọ̀ Ìkétu ló wà mí ní dárúkọ ẹ̀ ṣùgbọ́n Kétu ló ń gbé mo dẹ̀ mọ ìyàwó ẹ̀ dáadáa torí ìyàwó ẹ̀ súnmọ́ ìyàwó mi gbà tí wàhálà dé ìyàwó ẹ̀ ó wá bá ìyàwó mi ní ó wá rí ọkọ òun pé ó ṣàmùfọ́ ọkọ òun wòlíì Ọlọ́run ní pé kó gbàdúrà fún ìránṣẹ́bìnrin tí mo sọ yìí ọkọ ẹ̀ náà ìránṣẹ́ Ọlọ́run ni ó dẹ̀ jẹ́ oníṣọ́jí káàkiri kò sí ẹni ìgbà tí wọ́n máa lọ ó ní tíìmù tó máa ń kó kiri obìnrin rẹ̀ ló pọ̀ ní tíìmù wọn obìnrin ló pọ̀ ní tíìmù ẹ̀ eléyìí sí pé wọ́n bẹ̀rẹ̀ ń bá èèyàn jẹ́ ń jẹ́ pé mo rí ìyàwó ìwọ́n náà wọ̀n báyìí ṣé ẹ lè mọ̀ pé nínú tíìmù ẹ̀ṣà ó fáwọn 3 lóyún nù in fact kì í ṣe pé ó fún ọ lóyún nìkan ó tún fẹ́ wọn lé ìyàwó ẹ̀ tó jẹ́ àkọ́kọ́ fẹ́ yìí wọ́n á jẹ́ 4. wọ́n jẹ́ 4
oníkálukú bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ mẹ́rin wọ́n dẹ̀ bímọ fún ìyàwó àkọ́kọ́ bímọ 3 ẹlẹ́ẹ̀kejì náà bóyá 2 ìkẹta náà bóyá 1 bẹ́ẹ̀ lọ. iṣẹ́ ìránṣẹ́ arákùnrin yẹn bọ́lá ń ṣe lò gan tẹ́lẹ̀ iṣẹ́ ìránṣẹ́ nísìn bàbá lórí nísìn lórí pé ìyàwó ẹ̀ mo á sọ fún ìyàwó ẹ̀ bá tí ìyàwó bá bá mi tó wá mo ní ṣe ìwọ́n tó dẹ̀ jẹ́ ìyàwó kí ló ń wò ipa wo ló kó ńgbà tí kò sí bó ṣe máa rí wàá ti máa rí traces díẹ̀díẹ̀ ó lóun sọ fún ó ní kò gbọ́ ó lọ́mọ máa sọ pé ṣé wà lọ́lọ́run pè pé òun gbóhùn olúwa ọlọ́run máa ń bóhùn sọ̀rọ̀ wòlíì lòun pé tí nǹkan bá máa ṣẹlẹ̀ wọ́n á mọ̀ pé kò sí kankan láàrin òun àtàwọn ọmọ yẹn àṣẹ ń bá àwọn ọmọ yẹn sùn our youth generation minister tó wà ń ta ní ìsìn ẹ jẹ́ ká wà bẹ́ẹ̀ àní kíní yẹn dẹ̀ common sà kíní yẹn common ẹ má bẹ̀rẹ̀ pé mò ń gbọ́ ọ̀rọ̀ yẹn yà sáwọn bèèrè oríṣiríṣi àgbẹ̀yẹ ìránṣẹ́ kan sì pè mí lánàá a jọ sọ̀rọ̀ at length ó wà ń lo òyìnbó a sọ̀rọ̀ at length gan lánàá ó ń bá mi sọ̀rọ̀ tí mo bẹ̀rẹ̀ sí máa kàmù ẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ ó ń láti máa dárúkọ ìránṣẹ́ Ọlọ́run yẹn Nàìjíríà mi tó lókìkí tó yẹ pé ó ń ask out nígbà tó wá ṣe program ní ìlú òyìnbó ó ní bó tiẹ̀ fògùn sẹ́nu báwọn sọ̀rọ̀ ni ó lóun tiẹ̀ lè sọ ó ní òun ti lọ búùkù flight òun ti ra ticket òun ti búùkù flight òun ti ó ní ìjọ kẹta sígbà tó máa gbéra ó ní kókó ó wá ṣe program lọ́hùn ni ó wá ní kó olówó rò bó sọ pé àwọn dẹ̀ láìkẹ́ náà kíníkan kíníkan pé wá rò òun Nàìjíríà mi ó lóun ní àyàwó yín kọ́ ó ní máa wọ́ọ́dún nípa ìyàwó òdúró tẹ́lẹ̀ máa dé sí ó ní kíní yẹn dẹ̀ mú òun ò gẹ́ tara wọn ó nígbà tí ọjọ́ kẹta sígbà tó máa tó ń fẹ́ wá sí Nàìjíríà lọ́ba àwọn bá fara hàn nígbà ní ìyẹ̀wò ti ṣí ó wá ń bá mi sọ̀rọ̀ mo ní ó ṣeé ṣe kán fi kíní báyìí sọ̀rọ̀ àfọ̀ṣẹ́ àbí kán fi ara wí má yẹ̀wò báyìí sọ̀rọ̀ ó ní because bá tí mo sọ̀rọ̀ yẹn ó ní lè jẹ́ bẹ́ẹ̀ sọ ní because òun ò gbàgbé sọ̀rọ̀ yẹn òun gẹ̀ tara wọn mọ́ torí náà ẹ jọ ìgbẹ̀yìn ayé la wà gbogbo ènìyàn náà tó gbọ́ mi kíyèsí ara níbi tó wà èmi tí mò ń sọ̀rọ̀ mi ò wá sọ̀rọ̀ láti máa fọ ara mi mọ́ wájú pé mo jẹ́ ni mímọ́ no bíbélì sọ̀rọ̀ kan ní ìwé Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 12 ó ní nítorí náà ó ní ìwọ tó dúró ní kíyèsára kó má bàa ṣubú bíbélì náà dẹ̀ sọ ní ìwé Matthew 24 ó ní pé watch and what and pray ó ní kíyèsára kẹ́ má bàa ṣubú sínú ìdẹwò bíbélì náà ó dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wọn ní ìwé Timothy ó ní flee ó ní run má dúró obìnrin gbẹ́yàn tí ó nínú ọ́fíìsì olóhùn ṣe counseling ó wá dúró pé I bind you wo ṣé èèyàn bind you rẹ free bíbélì sọ kó o kígbe káwọn èèyàn bẹ ẹ̀yìn tó bẹ dá sí. mi ò ń ṣe máa ṣe close door counseling mi ò ń dá wà ń bẹ minister mi kan pastor mi kan máa wà ń bẹ máa jókòó ẹlòmíràn ní ẹ̀ẹ́sà òun wà comfortable torí ẹni tó pastor mi tó wà níbí báyìí pé ó láwọn àṣírí kan tó fẹ́ sọ máa ní tó bá ti lè ṣàṣírí níbí báyìí kí bá sọ mi jókòó sí yókù sí yẹn mi ò lè àtẹ̀sí ẹ̀ o ò lè ní kó bọ́ta tó bá ti lè sọ máa gbógun ẹ̀ lọ. because of due to this or because of the ìtọ́jú àwọn kan báyìí ọ̀pọ̀lọpọ̀ ti wọ́n ti ṣubú sínú ìdẹ́wò ìyẹn ni àkọ́kọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ ká mú bẹ̀ yẹn ká kíyèsára lọ́pọ̀lọpọ̀ torí ìgbà tí mo ń gbọ́ story yẹn mo kàn pick àwọn kankan bẹ̀ pé ẹ̀kọ́ wà nù kíní yìí o ká má kàn wo story yẹn torí dó mi ò mọ tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn mi ò jẹ̀fẹ́ sọ̀rọ̀ much lórí ti bàbá Ezekiah àti obìnrin yẹn torí Ọlọ́run ló ní ìdájọ́ bẹ̀ ṣùgbọ́n àwa tí a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká kíyèsára ẹ jẹ́ ká kíyèsára lọ́pọ̀lọpọ̀ torí ìyẹn aspect kan tí mo kàn fẹ́ mú jáde ńbẹ̀ ara ewu ìgbà kẹyìn ni lórúkọ Jésù kò ní wúwá o. àmín ṣẹ́rí social media bí òun ló fẹ́ fààyè yẹn bí òun ní ká sọ pé fààyè ẹ̀ lẹ̀ pé kí àwọn wòlíì kan máa sọ̀rọ̀ síra wọn lọ́tún lósì kan máa ní ìgbà kan àwo kan ìkan tiẹ̀ wà láìpẹ́ yìí tó ń lọ káàkiri ẹ jẹ́ ní dárúkọ wòlíì kan ni wòlíì Adédoyin Ọdẹ́dọ̀yìn Ezekiel wọ́n ní ó di ẹ̀mí wọ́n ní òní àwọn bíi bàbá Babalọ́lá àwọn bàbá àgbààgbà ní CAC yìí bàbá Bádàrí nǹkan kan tí wọ́n ń lò wọ́n nítorí wọ́n máa ń lọ sórí òkè wọ́n á lọ gbàdúrà wọ́n láwọn gbàdúrà
náà ti ń gbàdúrà àwọn ẹ̀mí kan wọlé oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Ṣé ẹ rò pé ó dàbí ti pọ́ìntì fẹ́rẹ́fẹ́ ṣé a lè sọ pé ó wà nínú àwọn ọ̀rọ̀ yẹn? Olóòtú ẹ ṣe gan-an fọ́rọ̀ ńlá tẹ́ sọ yìí. Ọ̀rọ̀ yẹn náà ó jà ràn-ìràn díẹ̀ ní orí social media. Jésù á ràn gbogbo wa lọ́wọ́ o. Àmín. Àní ṣìṣe o. Àmín. Àní ṣìsọ o. Àmín. Ṣé rí mo fẹ́ sọ báyìí kí n tó wọnú ọ̀rọ̀ yẹn lọ. Àwa youth minister ìsìn a lè dẹ́bi fún social media tó wọlé wá. Torí social media tó wà ń ta nísìnyí wọn ló gbé ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ lọ́n bọ́ta. Bẹ́ẹ̀ ni ló gbé ọ̀pọ̀lọpọ̀ òun ló gbé ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ lọ́rùn ìsinsìnyí ló gbé ọ̀bọ̀ta. Ta ló mọ gbogbo àwọn tá à ń dárúkọ, ta ló mọ̀ wọ́n tẹ́lẹ̀? And òun dẹ̀ ló fún ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹjẹ lónìí social media tẹ̀ ń wò yìí. Torí kí n tó lọ sínú ọ̀rọ̀ yẹn sà, scam tó táwọn èèyàn fi kíní yẹn fi àwọn oríṣiríṣi géèmù tán fi ń ṣe ojú gbà mí tí ń gbà mí àti sọ pé wòlíì ni mí ojú máa ń tì mí gbà mí torí àwọn èèyàn ti balẹ̀ jẹ́. Now kí n wá padà sórí question yìí yẹn torí inú mi ò dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà mo fẹ́ lọ sórí question yẹn sà kí n má bàa yà bàrà kó mi. Ìránṣẹ́ yẹn ni o tó sọ pé bàbá Apostle Joseph Babalọlá mo wo clip program ẹ̀ yẹn ìfà ó dídì fi ṣe program ṣe ni ó ní ó di ẹ̀mí kan ló wọnú Babalọlá ó lọ sórí òkè ó lọ ṣe kinní kan ó wà nù gbó ẹgbẹ́ kan kinní kan ẹ̀mí kan wọnú ẹ̀ àwọn bàbá wa Oyèlámì ó di ẹ̀mí kan ni ló wọnú wọn àwọn bàbá kinní kan ó ṣà lẹ́yìn ó tún sọ àwọn story CAC kan pé kinní kan mọ́ wò ó ìránṣẹ́ Ọlọ́run tí a lọ seminary tàbí ṣe kinní nínú CAC làwọn àkọ́kọ́ náà ṣe olóòtú àní ṣìṣọ òun lọ àwọn làdúrà tí mo kó gbà tẹ́lẹ̀ àní ṣìṣọ o ohun tá a máa sọ tọ́run máa tì mọ́ wa kò ní bọ́ lẹ́nu wa o ìránṣẹ́ yẹn kó kíyèsára lọ́pọ̀lọpọ̀ mo ti sọ̀rọ̀ ẹ̀ díẹ̀ nínú pílátífọ̀mù kan lẹ́kọ̀ọ́ tí mo níbì kan tí mo fi sọ̀rọ̀ nípa ẹ̀ mo dẹ̀ mọ̀ pé mo àti mo fèsì èmi ò wá bú social media platform yóò sì ká máa búra wa no ìfẹ́ platform láti fi reach out sáwọn lost souls ni láti fi gba ọkàn là láti fi fún àwọn tí ò nírètí ní ìrètí láti fi tún ayé ṣe ìṣe pé ká fi ba ayé jẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ti wá abuse platform yẹn wọ́n ti wá sọ di something else they do and undo anyhow lórí platform yẹn arákùnrin yẹn is a young man very very young very young mi ò fẹ́ mọ èjì ẹ̀ ṣùgbọ́n bó ti wù kó rí àbúrò ló máa jẹ́ at least ó kéré sí wa ó sì kéré sí mi bó ti wù kó rí ó kéré sí mi nítorí orí òun gbà yín ní ó sì kéré sí mi ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ kọ́ mọ́ lọ ká kọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ Apostle Joseph Babalọlá ó ní odi ẹ̀mí wọnú ẹ̀ nígbà kìí ṣẹ̀mí Ọlọ́run ló lò àwọn bàbá Oyèlámì ó ní gbogbo wọn yẹn odi ẹ̀mí ló wọnú wọn ló lò wọn kìí ṣẹ̀mí Ọlọ́run àbí nǹkan àbí kò mọ̀ tí wọ́n tọ́ pé lódi ẹ̀mí ni kí ni odi ẹ̀mí gan kò sí nǹkan tó jó dẹ̀mí pé ó di ẹ̀mí àìmọ́ ló jẹ́ bẹ́ẹ̀ ní òkùnkùn ní gbogbo ya àwọn ẹbọra kan ló fún Babalọlá lágbára ní igbó lórí òkè tó ń lọ. If you don't believe in something, why can't you shut up and leave those who believe in it? So far they are saying God in it. Why can't you shut up and be looking at them? Ọgbọ́gbọ́ ẹ̀kọ́ mẹ́. Okay, orí òkè kan mo ṣẹ̀dé láti almost 2 weeks tí mo ti lọ. Mo ṣẹ̀dé last week ni kó tó di pé àwa jókòó ṣe nǹkan tá à ń ṣe. Ẹnìkan wá sọ pé mo wà lórí òkè pé ẹ̀mí kan ló mí sí mi lórí òkè. Níbi tí mo lọ gbàdúrà Bíbélì bẹ́ẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ ní ìwé Matthew chapter 4 Luke chapter 4. Tí yẹ pé gbogbo onígbé kí ni o onígbé Jésù ṣe kí oní Jésù ṣe kí ó ló sì yára ó lọ ságijù ó wà mẹ́ fún 40 ọjọ́ àti 40 òru. Inú ń bó gidi ó lọ gbàdúrà lórí òkè mẹ́. Go back to Luke chapter 13 and the rest of them. Gbogbo ayé Jésù orí òkè ló ti lò fọmọ orí òkè lọ sí gbòòrò ṣiṣẹ́ ìránṣẹ́ parí iṣẹ́ ìránṣẹ́ ní gbòòrò padà sí orí òkè iṣẹ́ gbogbo ayé ẹ̀ nìyẹn
ok sir ẹ má bínú sir. ẹ má bínú ẹ jọ àwọn kan máa ń sọ wípé ṣé téèyàn ò bá lọ orí òkè ṣáàdúrà ò lè gbà ní sọ́nà ò lè báyàn sọ̀rọ̀. ẹ ṣe gan màá sọ báyìí pé ohun tẹ́ fẹ́ sọ mẹ́ ni pé kí ni pàtàkì gan tó wà ní orí òkè gan tá ń lọ gan. ilé iṣẹ́ orí òkè ní Ọlọ́run wà kò sí nígboro ni fine kò síbi tí Ọlọ́run ò sí o. number one èrè tí ta fi ń lọ sórí òkè number one to avoid distraction. nítorí gbà fi èsì ní o to distraction. to avoid distraction so that ọkàn wa lè ṣe déédéé ok orí òkè tí mo lọ nísìn mi ò mẹ́nibọ́dì lọ fúnra mi mo dá lọ. ìfà ẹni tó tẹ̀lé mi gbàgbà tó máa tó yọ kẹta mo ní yá padà sékòó pé mi ò fẹ́ I want to be with my God here so that màá lè concentrate. ìyàwó àtàwọn ọmọ mi onígbà tí máa ń bá wọn sọ̀rọ̀ torí ọkàn mi á lè ṣe déédéé wájú Ọlọ́run pẹ̀lú nǹkan tí mo wá ṣe. irú àwọn àdúrà bẹ́yẹn tó jẹ́ àwọn àdúrà tó jẹ́ ògì bẹ́yẹn ó lè gba láàárín èèyàn distraction máa pọ̀ jù. distraction máa pọ̀ jù ó máa ti pọ̀ jù. bí o ti ń gbàdúrà náà ti ń kiri ata. bẹ́ẹ̀ ni o bó o ṣọ́ra kó tó ìwọ́ tó lè wà náà wẹ bíríbírí àbò wà náà kìnnìkan kó tó mọ̀ o ní Olúwa dájìmí o ti bẹ̀rẹ̀ sí ní jẹ indomie o ti bẹ̀rẹ̀ sí ní jẹ chicken. to avoid distractions ni. And number two èkejì ni pé nítorí èkejì ni because of covenant. bẹ́ẹ̀ni sometimes ok mo fẹ́ sọ ilé ìfún ìsà nípa ọjọ́ kan mo wà ní ilé mo wà ní àdúrà mo ṣe ń gbàdá mo kàn gbọ́ ohun ọdún yẹn ti pẹ́ díẹ̀ ó ti pẹ́ mo kàn gbọ́ ohun Olúwa ní pé máa lọ sí orí òkè tó ń pè ní Sọ̀gùnjẹ bá mi pàdé ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá mi pàdé ńbẹ̀ báyìí mi ò dẹ̀ gbọ́ orí òkè Sọ̀gùnjẹ rí ẹ má bínú pé mi ò polówó mi ò gbọ́dọ̀ mo kàn dárúkọ ní ọ pé máa lọ sórí òkè Sọ̀gùnjẹ báyìí mi ò gbọ́ rí number one mi ò gbọ́ rí number two mi ò mọ̀ gbogbo orí òkè tí mo ní àárín Ògùn state wá sí kinní wá sí fọ̀mí orí òkè kan mo mọ̀ òun náà ní Pákòtó gbẹ̀dẹ̀ máa ń wá ó ní bàbá rẹ̀ ní Sọ̀gùnjẹ kò sọ jù bẹ́ẹ̀ lọ máa ń ní Sọ̀gùnjẹ ẹ wá ń wá kiri máa ń lókè mo dẹ̀ mú aṣọ mi kan mo dẹ̀ mọ̀ pé báwo ni kí n ṣe wá rìn ohun tí mo gbàgbọ́ ni pé kí n ṣáà máa lọ along Ifọ̀ ok bàtí máa wọ mọ́tò Ifọ̀ máa ń lọ máa pé nígbà tí mi ò dẹ̀ ń ṣe wèrè bus stop wo ni máa ní mo ti fẹ́ bọ́lẹ̀ mo ní bàtí wọ́n ti máa ń gbé mi lọ ó kú díẹ̀ tí wọ́n ti máa dé bus stop Pákòtó mo ní máa bọ́lẹ̀ Pákòtó torí mo rò pé nígbà mi ò àbí kẹkẹ kí ló wọ́ lù mí mi ò gbọ́ next thing mo mi ò gbọ́ wọ́n ní máa bọ́lẹ̀ Pákòtó máa wá Pákòtó dáadáa bá bọ́lẹ̀ ń bẹ̀ bàmá bọ́lẹ̀ Pákòtó yẹn máa dó síbi ebi mo fẹ́ tọ̀nù wọnú street orí òkè yìí mo kàn gbóhùn lọ pé mi ò rán bíbà yìí o máa lọ Sọ̀gùnjẹ pé èmi mo ní kókó máa gbé towards Ifọ̀ máa fi bá dé sí bus stop yẹn n bá lè lọ nígbà bá ń wò pé ewu ní gbogbo ilé ìbánisìn ó yá bá bẹ̀rẹ̀ sí ní lọ síwájú pé mo lọ sọ́nà Ifọ̀ bá ń lọ ẹsẹ̀ máa fi rìn lọ mi ìwọ mi ìlú mi ìwúlẹ̀ wọ mọ́tò torí mi mọ̀ pé mi mọ̀ bí a máa tún gbọ́n kankan máa fẹsẹ̀ rìn lọ bàbá ní fẹsẹ̀ rìn débi kan wọ́n á rí pákó kan gbé sí ibì kan nílé welcome to kìnnìkan mountain mo ní bẹ́yẹ lè dẹ̀ ní níbi bí abákàbàkà bá wọnú street yẹn bá wọ street yẹn wọnú bá débẹ̀ bá rí orí òkè bí mo ṣe débi orí òkè yẹn kí n wọnú ilé bá mo kàn gbóhùn lọ pé mi ò rẹ́ ń bí yìí o mo rẹ̀ láwọn ẹ̀fọn pèrè bá padà mi ò wọnú ṣọ́ọ̀ṣì yẹn mi ò wọnú orí òkè yẹn bá padà sí bus stop bẹ́ẹ̀ mo á gbé bus stop mo á dé síbẹ̀ mo á ní Olúwa I'm tired if you don't tell me what to do again I will go back to Pákòtó ìbéèrè òkè ìṣòro òkè I will go back to Pákòtó bí oní machine kan ṣe ń bọ̀ nìyẹn ó ní sọ fún oní machine tó ń bọ̀ mo ní kí n gbogbo ilé ìbáni sí bá ní gbogbo machine ṣe fẹ́ dọ́dọ̀ mọ́ ní oní machine dúró ẹjọ́ ibo mo ń lọ Sọ̀gùnjẹ níbo ló wà ó ní Sọ̀gùnjẹ ẹ bá gbé ìyànà kókà lẹ́sẹ̀ máa gbé báìkì ẹ̀ lọ nǹkan mo ní òkè iṣẹ́ lè gbé mi dé ìyànà kókà ó lóun á gbé mi bó ṣe gbé mi nì ó ní bó ṣe ajá nílẹ̀ ó ní ẹ sọ fáwọn ní machine yẹn wá mo ṣe wá ó ní ààrẹ ẹja wọlé mo ṣe wọ bẹ̀rẹ̀ mo ṣe dé orí òkè yẹn and the moment I got to that mountain ohun tí mo ti ń wojú Olúwa fún heaven open over it ohun Olúwa tọ̀ mí wá lọ́jọ́ náà ìtọ́ni tó fẹ́ kí n gbà àwọn kan tó fẹ́ kí ọjọ́ yẹn ni mo gba àwọn àṣírí ni mo gba àwọn mandate iṣẹ́ ìrìnsẹ́ ta pẹ̀lú sí kí ni mo bá débẹ̀ ni wípé májẹ̀mú ní orí òkè káwọn èèyàn irú arákùnrin tó ń sọ pé wọ́n lọ orí òkè wọ́n lọ ní gbó odi ẹ̀mí ń wọnú wọn kìnnìkan what you don't know is bigger than you. Matthew, Mark, Luke and John
kó dẹ̀ padà sí ìwé àwọn ọba kìíní ìwé àwọn ọba kejì, ìgbé ayé Èlíjà ibo ló ti lò, orí òkè. Èlíṣà ibo ló ti lò, orí òkè. Mósè orí òkè. Kí àwọn wòlíì yẹn most of their life kìíní ibo ló ti lò, orí òkè. Padà wá sínú ayé Jésù Kristi fúnra ẹ̀ náà sà. Ibo wa lẹ́nìkan ti wá ń rí pé ó sọ pé ókè o, kí náà lọ ṣe lórí òkè, kí náà lọ ṣe inú igbó, ó di ẹ̀mí wọnú Babalọ́lá. Ó bú alààyè, ó bú gbogbo àwọn bàbá ló ti bú tán, ló sọ̀rọ̀ sí. Gbogbo wọn lẹ́mìí kẹ́mi, gbogbo wọn ní òṣìṣẹ́ Olúwa, gbogbo wọn Ọlọ́run kọ̀. Lẹ́yìn tó bú everybody tán, ó tún padà sórí òkú. Àwọn bàbá tó ń ṣe nínú Olúwa. That man, mo dárúkọ the other time ní platform yẹn lẹ́kọ̀ọ́. That man, I don't need to mention your name again, you know yourself, but be careful. Be careful. Obu CAC, oní CAC, wọn àmọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àfi kọ́ máa pray, wọn àmọ́ Bible, gbé president wọn nìkan lókè òbí díẹ̀ lẹ́nu ẹ̀. Àwọn tó bẹ̀ kó bọ̀dé wọn ò pé é kán bẹ́ẹ̀ sọ̀rọ̀, àwọn tó ràn ẹ́ lọ́wọ́ wọn ò pé é kán bẹ́ẹ̀ sọ̀rọ̀. Mi ò kéré láti bẹ́ẹ̀ sọ̀rọ̀ o, bó bá wùn ẹ́ lè jáde after this kìíní kó máa lóò bú mi ò wá bú ẹ o. Ó bá mi nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ni o, ṣùgbọ́n a láti correct ara wa, tá bá rí ohun tá bá ṣe tó bá wrong ká correct ara wa ni o. Ohun tó wrong ó wrong. Ká fi ìbà fáwọn tó wà wájú wa. Tá bá rí tó bá ṣe bákan tó bá kù díẹ̀ káàtó fún, ká fàdúrà ràn lọ́wọ́, kì í ṣe pé ká máa condemn ara wa. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ lórí social media olóòtú, condemnation everywhere. Bàbá Adébóyè, in fact bàbá yẹn Jésù Kristi àbá mi dì wọ́n mú, wọ́n á dẹ̀ délé ológo. Wọn ò ní sọ̀jọba ọ̀run nù. Bàbá yẹn máa ṣènìyàn Ọlọ́run sà. Ohun tí bàbá yẹn gbà mọ́ra mi ò lè gbà mọ́ra. Èèyàn kan ò lè wá ní ìsìnkú lè gbú mi. Àbí tí màmá ọbí tó wà, màá ní kan gbé mi. It's true, torí that is under law, ó ní nǹkan tó jẹ́. Lórí kí ni bàbá yẹn everybody will abuse a man. For what? Bàbá yẹn ò dẹ̀ ní sọ̀rọ̀. Tí bàbá yẹn bá tún máa sọ̀rọ̀ pé kíníkan àwọn yàtọ̀ máa tún ní ìsìn tàbí tí bàbá yẹn bá sọ. That man is a genuine man of God. Jésù Kristi Adébámi lọ́rẹ̀ ní bàbá yẹn. Bàbá Adébóyè wọ́n máa abuse bàbá yẹn. Bàbá Olúkọ̀yà, that one is another thing. Wọ́n máa wọ́ wọn lè. Gbogbo àwọn bàbá yẹn wọn ò jẹ́ anybody wọn lójúmọ́. Social media platform kẹ́ ẹ fi wá jèrè ọkàn ló wà fún. Social media platform kẹ́ ẹ fi wàásù Jésù. Àwọn tó tí ì mọ Kristi kan mọ Kristi. Àwọn tó wà ní ìdè kan bọ́. Àwọn tó ṣàìsàn kan gba ìkọ́gbà ìwòsàn. Ẹ̀bùn ẹ̀mí mímọ́ tó olóòní wá showcase ẹ̀bùn rẹ lórí social media. Káyé àwọn èèyàn ó dáa, kì í ṣe pé ká máa fi bú àwọn èèyàn, kẹ máa búra yín, kí lágbájá máa bú ilé, kí lè máa bú tọ̀hún, kẹ máa reply bó o tiẹ̀ jáde bó wá bú mi, mi ò ní ẹni tí ì ṣe pẹ̀lú ẹ̀. I don't need to come out again àbíyá kí ló kọ́ mi àti ẹ, tèmi ni pé kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó gbọ́, bó bá dẹ̀ gbọ́ kò sí problem. Torí bóyá Genesis yẹ bóyá the book of Genesis yẹ báyìí bóyá wọ́n ti yá kó àbí wọ́n máa ti máa kílùkà jọ bóyá wọ́n ti yá kó ń bá mi tiẹ̀. Ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ gidi. Àwọn yàmàyàmà yẹn ló pọ̀ ń ta. Apart from Ọdẹ́dọ̀yìn, there are many of them like that. Wọ́n wá social media platform di platform of èébú. Àwọn èèyàn wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ ẹ̀dẹ̀ mọ̀. Ẹ jẹ́ ayé padà o. Ẹ jẹ́ àròrúkú àdá o. Àwọn ìwọ ọ̀rẹ́ ṣẹ̀yẹ please lọ béèrè fún àánú àti ìdáríjì. Tó bá fọ̀rọ̀ mi ṣe ẹ̀yẹ́ tó bá kà á sí ó léwu fún ẹ. Lọ béèrè fún àánú àti ìdáríjì. Ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ orí. Ó dẹ̀ ti ṣe májẹ̀mú Ọlọ́run. Lọ gbàdúrà pé k'Ọlọ́run ó dáríjì ọ́. Bó o bá dẹ̀ ká sí kò sí wàhálà. Ṣùgbọ́n wòlíì Ọlọ́run òun ló bá ẹ sọ̀rọ̀. Wòlíì Ọlọ́run ló bá ẹ sọ̀rọ̀. Torí ẹ̀ kó dẹ̀ ká Bíbélì ẹ. Bíbélì ni ká fọ̀wọ̀ fáwọn torí, ká fọ̀wọ̀ fáwọn lórí. Àti Bíbélì wa sọ ni. Torí àdúrà wa gbà ọ́. Tàbádì tó bá ń ṣe tó bá kù díẹ̀ káàtó, ká fàdúrà ká fi ràn lọ́wọ́. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ bẹ́yẹn la máa gbọ́ social media la máa búra wá mẹ́. Wọ́n ní kọ́kọ́ ló ń gbóhùn Olúwa náà. Ohùn Olúwa ọgbọ́n ló ń gbọ́. Jésù á ràn wá lọ́wọ́ sà. Àmín. Ẹ ṣe gan-an. Ó dà tábà wá rí ẹ̀kan tó ń ṣe tó kù díẹ̀ káàtó àní nọ́mbà rẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run sí ìránṣẹ́ Ọlọ́run ni o wọ́n sì fẹ́ ní àwọn fẹ́ correct ara wọn ọ̀nà wo ni wọ́n lè wá máa gbà ṣe. Ẹ ṣe gan-an olóòtú. Ṣe rí lóòótọ́ social media platform ó jẹ́ ọ̀nà tó yẹ pé èèyàn lè fi reach out sí nearly everybody. Bẹ́ẹ̀ ni yẹn bí ò bá tiẹ̀ wà bí ò bá access information yẹn somebody closer ó máa access information wọ́n á lè pass ẹ̀ sí. But tá a bá tẹ̀ wá ní ọ̀rọ̀ kan tá a bá fẹ́ sọ fún àwọn èèyàn ó jẹ́ ká mọ bá a ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀.
kìíní yẹn àgbékalẹ̀ yẹn presentation yẹn ló gbogbo ẹni ibi tí wàhálà wà. ẹlòmíì máa ń sọ wípé òun lẹ́bùn bó ń ṣe lè sọ̀rọ̀ ní ọ̀dẹ lè sọ jù bẹ́ẹ̀ lọ ọ̀nà tó lè gbà sọ ní ohun tí sọ. olóòtú ta ló fi jọ àìlẹ́kọ̀ọ́ ní ìyẹn dáhùn ilẹ̀ máa bẹ́ẹ̀ àwọn gbóyàn mínísítà míì báyìí ní àjáde á ní kí ló lọ ṣe ní sẹ́mínárì kí ló lọ ṣe ní bible school àìlẹ́kọ̀ọ́ ni. mo ti ráwọn tó sọ bẹ́ẹ̀ rí. àìlẹ́kọ̀ọ́ ni ṣé ó mọ tó pè ní homiletics nínú homiletics ó mọ àwọn kan ṣé ó mọ tó pè ní hermeneutics ó mọ tó pè ní bible geography all these things when you have them in fact oh my god you can't relate anyhow with people homiletics ẹlòmíì bá tí wọ́n mọ̀ wàásù báyìí yẹ́sà kò ní sórí kò ní sírù kò ní ẹ̀ẹ̀ní mórí ẹ̀ẹ̀ní máa rí ẹ̀ẹ̀ní mọ́ òpin adagorí ọ̀rọ̀ wọn adagbo wàásù yìí. tàbí pé yí kodò. but homiletically you will know what to say how to put your point in order orderliness in your message presentation. ètò. in your mode of dressing ẹlòmíì báyìí ó lè máa ní olúwa sọ pé kó máa wọ aṣọ kan kìnnìkan bẹ̀rẹ̀ náà ti fẹ́ sọ wẹ́. sọ́nà wọn báyẹn sọ wẹ́. mi ò rẹ lọ́wọ́ lè báyọ̀ sọ àwọn kankan ṣùgbọ́n ẹlòmíì kan máa ń frame up ló pọ̀ jù sẹ́ẹ̀ ọlọ́run máa ń bá wọn láti èèyàn bá dé level kan olúwa lè sọ pé òkè o aṣọ funfun ní kó máa wọ̀ látòní lọ mo ti rí ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi kan wà bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ olúwa ní mi ìfẹ́ máa rí ẹni ó dá whatever aṣọ funfun tó máa rí lára ẹ̀ ó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n some of the time tó ń ṣẹlẹ̀ these days frame up ló pọ̀ jù frame up ló pọ̀ jù ẹni tó ń sọ̀rọ̀ gan pé olúwa sọ pé kìnnìkan ẹ wo ìgbé ayé ẹ̀ wò ẹ wo ìsọ̀rọ̀ sí ẹ̀ ẹ wo ìwà ẹ̀ ṣé ẹ lè rí èso ẹ̀mí mímọ́ lára ẹ̀ dípò máa sọ pé ọlọ́run máa rí nìkan bá sọ̀rọ̀ ẹni tó máa dá sọ̀rọ̀ ni tọrọ ẹ̀ la máa wò náà Yorùbá ló sọ bẹ́ẹ̀. èmi àdó òṣìṣẹ́ àmì ìdábà máa ṣépè fáwọn bàbá Zikaya a máa ṣépè fún wọn bàbá Ṣẹ́gun Adébáyọ̀ a máa ṣépè fún wọn bàbá kìnnìkan bàbá Olúkọ̀yà a máa ṣépè fún wọn máa wò báyìí máa ní eléyìí ò lè láṣẹ eléyìí ti tán rẹ́dì. so ìránṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ ṣépè báwo àti kọ àwọn ẹ̀tọ́ ìlú àti kọ́ ní ìlànà Matthew 5:16 only let your light so shine before men that they may see your good works in communication only that they may glorify your Father which is in heaven. kò sí ìwà abẹ́lẹ̀ lára tó ń pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó ń pẹ̀lú àwọn lónìí ẹ lè rí nígbà kẹtẹ ní ìránṣẹ́ Ọlọ́run lélẹ̀ èmi táùtù ni táùtù gidi confam táùtù lẹ́nu ní ìtẹ́ńpẹ́ tó gbé ẹni pásọ̀ tẹ́lẹ̀ tí mo bá mú èpè bẹ́ẹ̀ lórí social media ẹ̀sà ẹ̀rọ abàrẹ̀ máa wò báyìí máa ní ta ló ọ̀dẹ́ mi lé àwọn mo dẹ̀ fẹ́ ẹ má bínú olóòtú mo fẹ́ sọ̀rọ̀ lórí gbogbo àwa general overseer èmi náà jẹ́ kan bẹ̀ ṣùgbọ́n ẹ̀mí burúkú ò ní wọnú mi ṣùgbọ́n mo fẹ́ bá gbogbo àsọ̀rọ̀ mo fẹ́ bá gbogbo àsọ̀rọ̀ ordaining people anyhow let's stop it táwọn tó lọ́pọ̀lọpọ̀ yóò ọ̀dẹ́ mi àwọn ló di wàhálà sí ìta nísìn bẹ́ẹ̀ ni àwọn ló wá kóra wọn sórí social media lónìí torí wọ́n rí pé that is the only platform láti fi hàn rí ìṣara wọn wọ́n wá scam àwọn èèyàn lọ́rẹ́pẹ́tẹ́ àwọn ìlú ìbí àscam àgbà mọ́tò ìlú èèyàn àscam oríṣiríṣi yẹn àgbàlé gbogbo ẹ̀rẹ̀ kẹrẹ olúwa owó gbogbo ẹ̀sà under olúwa wí náà ni olúwa sọ pé náà ni olúwa sọ pé and people are very gullible they follow them torí àwọn èèyàn láìkẹta wọn láìkẹta ẹni ẹ̀ bá dùn tó bá bó o pàdé ẹni sọ olúwa ní gbé kẹ o pé ẹni sọ olúwa ní ẹgbàá rẹ báyìí kẹsàn-án ní àwẹ̀ tún àwẹ̀ again ṣé kò sí fast way ni ṣé kò sí faster way ni faster way ni wọn lọ kó sọ àwọn ọmọ tá à ń sọ wọn wá dá wọn back and forth wọn máa sábọ̀ padà many of them I don't pick their call when they are telling those stories pé ẹ rí ojú ọ̀nà ẹ lọ ń tọ ọ̀nà tó yẹ kẹtọ̀ ẹni tó ń bẹ́ni pé òun ní nǹkan tó lè gbà yín ẹ wo ìgbé ayé ẹ̀wọ̀ ẹ wo ọ̀rọ̀ ẹnu ẹ̀wò náà tí ó ní Jésù ní ayé ẹ̀ Jésù hàn nínú ọ̀rọ̀ ẹnu ẹ̀ kò hàn nínú ìwà ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ bí èpè bí ìjà bí agídí bí wàhálà àti ìgbéraga kó bẹ̀ dán ẹni kó sọ ohun tí ò lè ṣe kó sọ ìlú ìbáyìí tó bá máa sọ̀rọ̀ báyìí ẹ máa wọ pé eléyìí náà lọ́yìn ṣe ordinary edic lásán kò lè gbàgbé kó dáwọ́lé edic kí edic lọ láyéláyé nígbà tó bẹ̀ nínú òsínú ayé ẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ lórí social media olúwa rán mi sí yín ni I didn't come out láti wá condemn mo ṣe bẹ́ẹ̀ ni olúwa rán mi níṣẹ́ sí wa ni gbogbo àwa ikọ̀ àti ìrísí àti ìrì àti ìríjú ọlọ́run àtẹ̀yìn tẹ́ pé ọlọ́run ò pè tẹ́ pera yín padà sí ìdíṣẹ́ ọwọ́ tó ń ṣe
padà sídìí iṣẹ́ ọwọ́ ẹ̀ tí ò lọ déédéé kì í ṣe pé ìpìlẹ̀ ń dẹ̀ láàmú ogun ìpìlẹ̀ ìdílé ló ń dẹ̀ láàmú lọ́wọ́ á ń di ogun ìpìlẹ̀ ìdílé kó padà sídìí iṣẹ́ ọwọ́ ẹ̀ ẹyẹ máa scam àwọn èèyàn mọ́ kẹyẹ máa tán àwọn èèyàn mọ́ ẹyẹ máa sọ tó ní ọ̀sán mọ́ òun lè dá ara wọn mọ̀ àmọ́ra wa o. àwọn kan wà nínú àwọn wòlíì wọn máa ẹ ti sọ fẹ́rẹ́fẹ́ ní ọ̀rọ̀ yín bí kán máa ní kinní kan ó yá mú nǹkan báyìí wá láti gba àwọn nǹkan lọ́wọ́ èèyàn àwọn míì sì rèé wọn ò ní béèrè owó wọn ò ní béèrè nǹkan kan ṣùgbọ́n lápá kan náà wọ́n tún ń béèrè pẹ̀lú bóyá àwọn ìṣesí àti àwọn nǹkan kan irú yẹn ṣàlè sọ pé Ọlọ́run náà ló ń lo gbogbo wọn yẹn papọ̀ Ọlọ́run ló ń rán wọn bẹ́ẹ̀. ẹ ṣe gan-an mo fẹ́ sọ báyìí mo máa já ọ̀rọ̀ yẹn díẹ̀ lóòótọ́ má bínú mo fẹ́ fi sọ nípa pé sowing seed láti sowing seed mo sì lọ sí ó wà lọ́kàn mi gan-an torí mo sì ní béèrè lórí tìyẹn náà nípa sowing seed pé ó yá sow seed tẹ bá fi nǹkan. tẹ bá ní béèrè lórí ẹ má jẹ́ kí n tún ìsàrè. ẹ wọnú ẹja kú máa yí lọ bẹ́ẹ̀. ṣe rí i gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan mo fẹ́ fi bẹ̀rẹ̀ bẹ́yìn. Number one bí ìránṣẹ́ Ọlọ́run mo máa ń sọ kí ní lemọ́lemọ́ kí gbogbo èèyàn gbọ́ mi bí ìránṣẹ́ Ọlọ́run bá gbàdúrà fún ẹ please blessing or blesser bẹ́ẹ̀ ni sà iṣẹ́ tó ń ṣe nìyẹn ẹ̀yin dẹ̀ ní oko tí àárọ̀ wọ́n bá gbàdúrà ó wà ní Bíbélì bẹ́ẹ̀ blessing blesser go and read 1 Corinthians chapter 9 verse 16 read it down yes don't wait until he begin to ask you pé give me or kó wá máa lo gbogbo yamayama formulation kó máa fi máa I'll wait until that one ṣeun tó bá wá láti inú ẹ̀ fún kásọ̀ ṣeun tó bá wá láti inú ẹ̀ fún olóòtú ẹ ṣẹ̀ṣẹ̀ ń interview mi gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ gbogbo tí ó jẹ́ pé kò sẹ́ èyí tó bá yẹ pé bá charge rí kó pè yín lẹ́yìn kínní ó ní prophet yẹn prophet rẹ pé ó ti charge mi rí o tó gbá mi rí yes kò ṣẹlẹ̀ rí but if I pray for you and o wò pé ó dẹ̀ pé ẹni yóò lóòótọ́ ìránṣẹ́ Ọlọ́run ni ó dẹ̀ fẹ́ kí òróró ìpè ní kó máa ṣẹ́ fún ọ and you want to appreciate God more bless me no problem I will call with joy ni máa gbà gbogbo ìrẹ̀ká náà bá máa sẹ́ndẹ̀ ṣe torí iṣẹ́ ìránṣẹ́ nílò owó agbọ́dọ̀ tán ra wa ṣùgbọ́n ká máa wá lo gbogbo àwọn agbárí òṣì ó mà ṣe o ìyá kan ó wá rí mi adájọ́ ni lára àwọn adájọ́ Nàìjíríà pẹ̀lú àwọn politician kan wá rí mi ẹ̀ṣà wọ́n gba odidi ilé lọ́wọ́ ìyá yìí wọ́n gba odidi ilé wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀ wọ́n dárúkọ àwọn prophet yẹn tó làmìlaka lórílẹ̀‐èdè àbúrò máa sọ lójú social media why are we doing all this nonsense bẹ́ẹ̀ gbé mọ́tò fún mi màá gbà màá dẹ̀ bless kó dí kílẹ̀ tó gbà bó bá rí pọ̀ ọkùnrin ní màá bẹ̀ ìyàwó ẹ̀ ńkọ́ jẹ́ n bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ ṣé ẹjọ́ mọ̀ sí àbí bóyá o kàn fẹ́ ṣe pé just to do it on your own ṣùgbọ́n màá béèrè àwọn béèrè lọ́wọ́ ẹ̀ kí n tó lè gbà that is how I do my things mi ní gbẹ̀mù tó máa pa mí. kọ́mọ́dà di Yorùbá sọ pé ọmọ yóò ṣàgbàfọ̀ ń kásọ wálé. yes ẹnìkan fún mi ní ẹnìkan àwọn kan lọ ṣe ìwé ilẹ̀ wọ́n ra ilẹ̀ kan wọ́n láwọn fẹ́ lè mọ́ pọ́n fẹ́ fún mi nílẹ̀ wọ́n bá ṣe wọ́n bá gbé gbogbo ìwé yẹn wọ́n bá mi wọ́n kọ orúkọ mi sí gbogbo ìwé yẹn wọ́n ṣe gbogbo ẹ̀ pé dáàdi a fún yín nílẹ̀ yìí wọ́n fún mi nílẹ̀ yẹn sí Ifọ̀ mo ní mo fẹ́ rí ẹ má bínú sá o ṣé ìyàwó yín mọ̀ sí wọn ló mọ̀ sí mo ní pé mo fẹ́ rí ẹ mo fẹ́ rẹ̀yìn àti ìyàwó yín wọ́n á béèrè pé dọ́kúmẹ̀ntì ẹ̀kọ́ wáyé ṣẹ́yìn wọ́n lẹ́ mọ̀ sí wọ́n lẹ́ mọ̀ sí mo lókè ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí èmi dúró de gbogbo information ẹlòmíràn àti ẹni má jẹ́ kẹ́ni kankan gbọ́ bẹ́ẹ̀ ni ó ti gbà má jẹ́ kán gbọ́ o ó ti gbà torí ó diwájú and ìgbà tí kí n dẹ̀ tó tọwọ́ bọ̀wé yẹn èmi náà ní witnesses káàkiri witnesses pẹ̀lú mi bí pé mi ìfẹ́ wàhálà mi ìfẹ́ kórúkọ mi ó bàjẹ́ ó wù wọn náà fẹ́ bẹ́ẹ̀ ni mi ò bá wọn sọ Ọlọ́run fi sí wọn lọ́kàn torí ẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run sì let's be very very careful àwọn agbárí òṣì tá à ń lò ẹlẹ́ka stop ẹ̀ tá a bá pè fáwọn èèyàn jẹ́ kó tinú wọn wá ká ṣe tó bá wá láti inú wọn fún ẹ ẹ̀yẹ́ máa sọ pé olúwa sọ pé 21,000 lọ olúwa ní kó fi sẹ́fílòpù lọ́nà 21 pé a máa fi sources fáwọn 21 prophet lẹ́yìn ìyẹn ẹ̀ ló abíminíwòlì ni ẹ má bẹ abíminíwòlì ni gbogbo àwọn ẹ̀tàn burúkú ẹ̀yẹ ṣe mọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run já yí padà Jésù mọ̀ bá a ti ṣe ń ṣe àwọn ètò látàárọ̀ lóòótọ́ ńgbà mo débí ó láwọn àkíyèsí kan tí mo rí tó ṣẹlẹ̀ nípa
àwọn ara àwọn èlò yín kan tí ẹ̀ ń lò ń bí ṣùgbọ́n mi rí kẹ́ ẹ dé orí íńtánẹ́ẹ̀tì mo ti ń sọ yín pé bí ẹ ti ẹ̀ débí ẹ wà bẹ̀rẹ̀ sí máa sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ torí àríbọn ṣe fọ́ gbogbo àwọn nǹkan wọlé tí wọ́n sì kó àwọn nǹkan kí ló dé tí yìí wù ẹ̀yin pé ká tẹ̀ sọ pé ẹjọ́ kí ló ṣẹlẹ̀. ẹ ṣe olóòtú ọ̀rọ̀ yìí ló jẹ́ kí fún wa. ọ̀rọ̀ tó sọ yẹn gẹ́tọ̀ ṣì mi pé torí mi ò ní máìndẹ̀ mi ò bá yẹn wá sórí ètò pé bọ̀ bẹ́ẹ̀ kan ṣe gbé lọ́bẹ̀ yẹn lágbára pé àwọn olè wá sí church wọ́n bọ́gù church wọ́n fọ́ burglary wọlé wọ́n kó gbogbo instrument engine gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ ni keyboard gbogbo ẹ̀ mọ̀ gọ́tẹ́ ń sọ pé mi ò ṣe wá sórí social media kí wọ́n sọ pé kí wọ́n fi pí ẹ̀yìn yẹn wo báyìí o ẹ̀ assist wa bí well to me I don't do that anyway to me I don't do that mi ò ọ̀rọ̀ yẹn bá mi lábò bẹ́ẹ̀ ṣe gbé kàmíláyà torí ẹ̀ to me o I'm not that mi ò ń ṣe ẹni tó máa ń ṣe gìrìgìrì máwọn yẹn pé give me I'm not like that torí kí n tó gba iṣẹ́ ìránṣẹ́ mo níṣẹ́ tí mò ń ṣe mo dẹ̀ ṣe in a multinational company mo dẹ̀ wà okay níwọ̀nba mi torí ẹni tó dẹ̀ ti rówó rí díẹ̀ ní mi torí ẹ̀ gbígba iṣẹ́ olúwa ẹ̀sà péyàn gbọ́dọ̀ níṣẹ́ bẹ́ẹ̀ ni gbígba iṣẹ́ olúwa yẹ ẹ̀sà iṣẹ́ ńlá ni o sacrifice gidi ní nǹkan tó wà nù ẹ̀ torí ẹ̀ bọ́tẹ̀ ní tèmi kàn máa ẹ wo aspect yẹn aṣáàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run lè ní aṣáàdúpẹ́ gbé ìṣe pé wọn mẹ́mẹ́ èèyàn lọ instrument náà kó àbí engine gbogbo ẹ̀ mixer gbogbo ẹ̀ keyboard gbogbo ẹ̀ náà kó lọ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé at least we are still here we survive ohun tí mo kàn lè sọ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n for me to be soliciting for assistance ẹni tọ́lọ́run bá fi sọ lọ́kàn nìyẹn gbé okay let me do this for them no problem but on that note bó ṣe jẹ́ ní. ìyẹn gbọ́ títà ó jókòó àwọn ìránṣẹ́ ọlọ́run ọ̀pọ̀ wọn mọ̀ pé wọ́n máa ń wo ìkànnì yìí wọ́n máa ń wo ìkànnì yìí ǹjẹ́ ó ní àwọn nǹkan kankan tẹ́ ò pé bí àmọ̀ràn tàbí àfikún lórí eléyìí kó tó di pa àmọ̀ yẹ̀bá lórí ètò yìí tẹ́ ẹ ní fún wọn ẹ ti ń mú bọ̀ látẹ̀kan bóyá bíi lákòótán àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ ní fún wọn àwọn ìránṣẹ́ ọlọ́run lásìkò yìí. ẹ ṣé gan ni ohun tí mo kàn mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí a sọ yẹn dé àkókò òfin bẹ́ẹ̀ sí fún wa ṣùgbọ́n mo ti sọ major thing nínú àwọn ọ̀rọ̀ yẹn gbogbo àwa ìránṣẹ́ ọlọ́run ẹ jọ̀ọ́ mo fi Kristi bẹ̀ wá in fact ẹ̀mí mọ́ ní kí n kọrin kan tí n bá ti dé orí ètò bẹ́ẹ̀ ni orin tí gbogbo wa mọ̀ ni. orin wo ni o. orin ayé àtijọ́ ta máa ń kọ ni ó ní Jésù ń bọ̀ kò ní pẹ́ dé mọ́ alágbára ń bọ̀ Jésù ń bọ̀ wá Jésù ń bọ̀ láti wá ṣèdájọ́ ayé. ẹ̀sà tó ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé Jésù ń bọ̀ and ọ̀pọ̀lọpọ̀ Jésù tí àwọn míì ti dé already tí kú ti mú wọn lọ ṣáájú òní. ẹlòmíì tí à ń hèlì pé bóyá ó ń sinmi níbì kan ó wà ní kìnìkan èmi wà bí tó ti ń jìyà nípa iṣẹ́ ọwọ́ ká máa ṣe gbogbo tí gbogbo iṣẹ́ ìránṣẹ́ wa ní àkókò tó dálé lórí ni owó ìgbàlà ọkàn ń ṣègbè èrè bí gẹ́gẹ́ tá a fi pè wá nìyẹn lóòótọ́ ìní parọ́ fún yín olóòótọ́ a nílò owó sà gbàmí báyìí máa fẹ́ ṣe àwọn iṣẹ́ kan báyìí kò ní sówó báyìí máa ké Olúwa jọ̀ọ́ that is reason kí n tó rí pé mo gbé iṣẹ́ ara lẹ̀ ó pẹ́ mò ń ṣiṣẹ́ Olúwa mò ń ṣiṣẹ́ ara pẹ̀lú ẹ̀ gbà tó rí pé iṣẹ́ yẹn fẹjú pé kọ́ọ̀lù àwọn èèyàn àti attention káàkiri òun gbà mo ṣe wá gbéṣẹ́ lẹ̀ pé mi ò lè kàn báyìí méjì mọ́ ṣùgbọ́n síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ́nà please àwọn ènìyàn pápá wà ránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Kristi Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ ti sọ idà nù bẹ́ẹ̀ ni Olúwa ní kò sí idà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ mọ́ gbogbo wọn kàn ṣiṣẹ́ yẹn pẹ̀lú ọgbọ́n orí àti ète àti ẹ̀rọ mo dẹ̀ fẹ́ sọ lóògbé gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé Olúwa sọ pé tó dẹ̀ jẹ́ pé ẹ mọ̀ pé ẹ̀yin gan mọ̀ pé ẹ gbóhùn Olúwa débẹ̀ Olúwa ní kí n kìlọ̀ fún yín pé àṣírí yín máa tó tú o mo sọ ilé ní December olóòtú mi mọ̀ bóyá ẹ̀ṣẹ̀ rántí mo sọ nígbà tí a ṣe kí ní December mo ní Olúwa ní 2025 pé ó máa fi tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn ìránṣẹ́ Ọlọ́run nígbà ó máa tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn ìránṣẹ́ Ọlọ́run. ẹnìkan sì pè mí lánàá àbí jẹta lórí irú nǹkan bẹ́ẹ̀ pé ohun tó ń gbọ́ lórí ètò yìí. nígbà ó máa tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́dún yìí nígbà òun dẹ̀ máa dí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sà
àti rí nǹkan kan o àti rí nǹkan kan o pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ti ń tẹ̀lé. ó ń rúbọ̀ ni o gbogbo àwọn míì tó jẹ́ pé àwọn wọ́n máa rò pa wọ́n máa forúkọ ọlọ́run wọ́n máa gbàdúrà ọlọ́run lábájá o tó dẹ̀ jẹ́ pé abẹ́ ewé àti egbò abẹ́ àwọn nǹkan kan ló sápamọ́ sí abẹ́ yamayamayan abẹ́ ilẹ̀ tí ń pe gbòǹgbò olúgbò gbogbo àṣírí wọn máa tú bẹ́sà ẹ̀sà ẹ̀ máa gbọ́ mẹ́sà láṣìí wọn bá bẹ̀rẹ̀ sí ní tú tán tí wọ́n ń rìvíìlì wọn tán àwọn èèyàn ní irọ́ ni wọ́n pa mọ́ wọn wọ́n parọ́ mọ́ wọn olúwa ló sọ nípa irọ́ olóòwò máa tú àṣírí wọn òun dẹ̀ máa yẹ̀yẹ́ wọn táwọn bá yí padà. àwa ikọ̀ ẹ jẹ́ ká change ẹ jẹ́ ká yí padà ọ̀rọ̀ yìí náà ni mo sọ ní mi mọ̀ bóyá ṣe January ni tí wọ́n àtàkì mi wà látọ̀rọ̀ àwọn èèyàn lásán ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ni o ẹ jẹ́ yí padà o ara mi ni o mi kọ́ mo rọra mi o wọ́n ní sọ fún wa ni o àwọn kan ní wọ́n ní ìrọ̀lẹ́ ayé la wà á sí ìrọ̀lẹ́ ayé mọ́ o kí la wà. òkùnkùn ti fẹ́rẹ̀ ṣú o òkùnkùn ti fẹ́rẹ̀ bolẹ̀ mọ́lẹ̀ o a ti wà ní alẹ́ ayé o kò tọrọ nǹkan tó wà ń bẹ̀rẹ̀ yẹn o ẹja change gbogbo ilé ìta bá kiri ẹja stop wa iṣẹ́ ìránṣẹ́ ayé òde òní orí owó ló dá lé lórí a nílò owó ṣùgbọ́n orí owó kọ́ ló gbọ́dọ̀ dá lé lórí ẹ jẹ́ ká focus lórí àwọn tó rán wa sí bẹ́ẹ̀ni káyé yí padà ní ìṣẹ́ olóòtú ẹ má bínú pé ọ̀rọ̀ mi pọ̀ ẹ wo bí ìjọ ṣe pọ̀ rẹ́rẹ́rẹ́ káàkiri lẹ́nu síbẹ̀ náà ni ìwà àbàjẹ́ ń pọ̀ sí. bẹ́ẹ̀ni nǹkan tó dẹ̀ fà mẹ́rin náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ tẹ́lẹ̀ tó pọ̀ rẹ́rẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní Jésù ò mọ̀. ẹnìkan béèrè pé ẹnìkan bá mi sọ̀rọ̀ kan lánàá mo wá ń da lóhùn ṣé mo lè sọ̀rọ̀ yẹn. ẹ lè sọ. mo wá ń da lóhùn mo wá sọ̀rọ̀ kan mo ní ó ń bá mi sọ̀rọ̀ máa wá sọ̀rọ̀ débẹ̀ wá bí mi láwọn béèrè kan wá wojú ẹ̀ mo ní gbọ́ ọ̀rọ̀ yìí o ẹ̀yin obìnrin lè má láìkì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣùgbọ́n ọba àwọn ọba ló sọ fún mi èmi ò ṣe wòlíì alátẹnujẹ mi ṣe imparted prophet àbí mi ní wòlíì gbogbo èèyàn dẹ̀ gbọ́ mi mo ní Ọlọ́run pe obìnrin sínú iṣẹ́ ìránṣẹ́ mo ní bẹ́ẹ̀ ni ó wà ní Bíbélì Ọlọ́run pe obìnrin náà sínú iṣẹ́ ìránṣẹ́ mo ní ṣùgbọ́n o dídá ìjọ lẹ̀ èjìká ọkùnrin ló wà kò sí léjìká obìnrin kò sí léjìká obìnrin mo ní ọba àwọn ọba ló sọ fún mi bẹ́ẹ̀. tabarúrò èdè dídá ẹ bẹ̀ lọ ka Bíbélì sáà ẹ lọ wo Bíbélì Genesis to Revelation ló wà bẹ́ẹ̀ apart Bíbélì ọba àwọn ọba ló sọ fún mi. ṣé ẹ gbọ́ mi sà á pe obìnrin sínú iṣẹ́ ìránṣẹ́ a fún ọ ní iṣẹ́ ìránṣẹ́ wọn as an outreach or as a lady evangelist or as a prophetess ṣùgbọ́n when it comes to establishing church májẹ̀mú yẹn orí èjìká ọkùnrin ló wà o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn kan wà tẹ́ pé a pe ọkọ a pe ìyàwó ìyẹn ọ̀tọ̀ wọ́n dẹ̀ ìwọ̀n náà ní a pe àwọn méjèèjì wọ́n dẹ̀ jọ ń rọ̀ náà ìyẹn ọ̀tọ̀ ṣùgbọ́n ọkùnrin yẹn májẹ̀mú yẹn orí èjìká ọkùnrin yẹn ló wà bó ti wù kóbìnrin yẹn gbóná jọkọ̀ ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó lè gbóná ẹ̀bùn nìyẹn. tó bá ti ń di kóbìnrin ń dá ṣọ́ọ̀ṣì tiẹ̀ lẹ̀. ẹ ṣá èmi mọ̀ pé ọ̀rọ̀ yìí máa ó lè dá wàhálà lẹ̀ I don't care but ẹni tó bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ àbí kó lọ tọ́jú àgbà. bẹ́ẹ̀ ni ṣá. ẹnìkan náà sọ ọdún nǹkan tó fẹ́ jọba. àbí kó lọ àníkódà àìsà kó tún padà sí Bíbélì kó lọ ka Bíbélì. yàtọ̀ sí gbàdúrà. yàtọ̀ sọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ gan ẹ má bínú lórí iṣẹ́ àwọn iṣẹ́ mi yòókù ẹ lọ wo àwọn iṣẹ́ tí àwọn ìbẹ́ àwọn èèyàn ṣe ń tàn sí kò túmọ̀ sí pé obìnrin ò ń tàn obìnrin ń tàn o ṣùgbọ́n ẹ lọ wo dáadáa ọkùnrin ló máa ń sábà wà ní téńté lókè iṣẹ́ yòówù kò rí ẹ lọ ṣàgbéyẹ̀wò ẹ̀ àwọn kan ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni èmi náà wàá wò pé mò ń jọ. bẹ́ẹ̀ni ok ọ̀rọ̀ tí mo sọ ẹni sẹ ẹnìkan lè sọ pé what about Amy Semple Maffason tó Ọlọ́run ń lò fún Foursquare ẹ lọ ka ìtàn mo ka church history kò sí church historical background tí mi ò kà ìwọ tó bá jẹ́ general overseer àbí ó jẹ́ kínní o mú láti mọ nípa ìtàn iṣẹ́ ìránṣẹ́ gidi gan o ní láti kà á yàtọ̀ sáwọn tó wà níwèé gílọ́ǹkà ẹ̀mí mọ́ everything ẹ̀mí mọ́ àyẹ̀mí mọ́ ọ̀tọ̀ àyẹ̀gbọ́n ọ̀tọ̀ àìlóye náà ló fa ọ̀pọ̀lọpọ̀ ló kó bá ọ̀pọ̀lọpọ̀ tí ministry ẹlòmíì fi lọ the following program next one tí wọ́n máa ṣe a máa sọ̀rọ̀ lórí church growth ìtọ́pọ̀lọpọ̀ lọ́ fi lọ́ ń ṣàwọ́rò o ò nílò láti ṣàwọ́rò náà o ò nídìí ẹ̀ now
ẹlòmíì lè máa cite example Aimé Semple Mapperson ẹni tí Ọlọ́run lò tó dá Foursquare. Aimé Semple Mapperson á fi ìran fún ni, ṣùgbọ́n àwọn tí Ọlọ́run lò tí ministry yẹn fi dìde àwọn ọkùnrin kan tó yí ká ní lọ́gbẹ̀dì fún, ṣùgbọ́n orúkọ àwọn ìyẹn ò loud débi orí tiẹ̀, débi orúkọ tiẹ̀ ló loud. Ẹ lọ ká ìtàn ẹ̀ abẹ́ ìgbẹ́ tí mi òkè sáwọn obìnrin wa ló dì mú títí ó fi ń trend káàkiri all over the world now. Àwọn ọkùnrin ló gbé ministry yẹn tẹ́wọ̀n bá gbé níṣà ministry yẹn á ti kú ní táìmù òun dálẹ̀ as a just like gbà tó máa dálẹ̀ ó dálẹ̀ bí non-denominational program ni ló fi ń ṣe. Gbà tó di pé èrò yẹn bẹ̀rẹ̀ sí ní ya táwọn yẹn bẹ̀rẹ̀ sí ní ṣe kíníkan from there no metamorphose into the major ministry, into forward ministry. Ṣé ẹgbẹ́ tó báyìí ló tún àgbáyé Ọlọ́run pé obìnrin bẹ́ẹ̀ ń lo obìnrin ó ń lò wọ́n gan, ṣùgbọ́n when it comes to establishing church, running affair of the church, torí àwọn nǹkan kan wà tí ẹ máa gbọ́ Ọlọ́run is a God of order. Àwọn nǹkan kan wà nínú ètò ìjọ tẹ́ pé ọkùnrin ló lè fit in níbẹ̀ yẹn, obìnrin ò lè fit in. Yes, you may not like to hear this one. Òtítọ́ ọ̀bẹ ni. Okay, mo ń pray fẹ́ nìkan mo ń pray fẹ́ nìkan jọ kan mo ṣe ń pray fẹ́ nìyẹn mo ní nǹkan ò lọ dáadáa fẹ́ nìyẹn gbogbo ìṣáàjú mo ní calm down mo ní má bínú sà ọwọ́ obìnrin ni mo rí lórí ẹ̀ tó sọ ẹ́ lórúkọ Olúwa ní pé kán tún ẹ sọ lórúkọ padà níbi ọkùnrin ló gbúdọ̀ ṣe iṣẹ́ ọkùnrin ni ó wojú mi ó ní ṣe máa gbé mi láàyè mo ní báwo ni mo máa gbádùn rẹ̀ mo ní kúlẹ̀ we are going to re-christen your name now. We are going to re-christen you now fún ọ lórúkọ báyìí. Mo ní ìṣe pé báyìí obìnrin yẹn jẹ́ àjẹ́ no order of God ni. Ṣé náà àwọn nǹkan wọ̀nyí oh my God a ti sọ àwọn àdìtú Ọlọ́run nù. Ẹ wò gbà tí Jacob àti sọ. Àti sọnù. Ẹ gbọ́ irú ọ̀rọ̀ tí Jacob àti sọ yẹn. Bẹ́ẹ̀ni. Mo ṣe interview fún èèyàn kan láìpẹ́ yìí tó ní ẹnu ọkùnrin làṣẹ wà. Wípé tá a bá ń sọ̀rọ̀ nípa bàbá àtàwọn ọmọ wípé kan wo ti Jacob àti sọ pé ká ní agbára wà lọ́wọ́ ìyá òwúlẹ̀ ní dọ́gbọ́n sí pẹ̀lú ọmọ ẹ̀ kan pé yá kó lọ múra bíi ti kínní tó fi sọ pé apá lápá kínní kan ohun ló ń láàrin yẹn ṣé a lè sọ pé irú nǹkan tẹ̀ ń sọ yìí náà ṣé irú nǹkan tó ń tọ́ka sí náà nìyẹn. Ẹ ṣe olóòtú tá a bá ní ká wọnú ibẹ̀ yẹn lọ sẹ́rí ètò ìdílé nìyẹn ìyẹn tún yàtọ̀ ó tún yàtọ̀ díẹ̀ sí ti ìjọ Ọlọ́run ìjọ Ọlọ́run àkọ́bí Ọlọ́run ni ṣe gẹ́tì máa ìjọ Ọlọ́run agbé lórí Jésù ni àkọ́bí Ọlọ́run ní ìjọ ìyàwó rẹ̀ ní ìjọ àkọ́bí rẹ̀ ní ìjọ torí ẹ̀ ìyẹn tún yàtọ̀ àkọ́bí Ọlọ́run ní ìjọ yàtọ̀ sí ètò ìdílé and yàtọ̀ díẹ̀ náà dẹ̀ ni ó fara pẹ́ra bàbá ní àṣẹ lórí ọmọ ìyá náà ní àṣẹ lórí ọmọ bẹ́ẹ̀ ni. Ó dà ìyẹn dúró bẹ́ẹ̀ ẹ ṣeun torí àsìkò wa mo fẹ́ sáré bá a ṣàlàyé nǹkan kan náà lónìí àwọn wòlíì tí wọ́n sọ pé wọ́n ń tàmì òróró lé lórí wọ́n ń pọ̀ sí i wọ́n sì ní torí pé bí wọ́n ṣe ń pọ̀ sí yẹn ló ń jẹ́ kí ṣọ́ọ̀ṣì náà máa pọ̀ sí ṣùgbọ́n ìwà bí kò torí ẹ̀dínkù òun náà ń pọ̀ sí i ni láàrin yẹn ní ṣókí kí ni tẹ̀lé sọ ká tó máa ṣe lọ. Ká tó máa lọ jẹ́rí ní tí mo kàn máa sọ ń bẹ̀ ni wípé dídá ìjọ lẹ̀ ìpè ni ó jẹ́ ìpè fúnra ẹ̀ kì í ṣe pé mo ní ẹ̀bùn wípé mo lẹ́bùn o èmi náà lè lọ dájọ́ lẹ̀ wípé mo lẹ́bùn adẹ̀ pè mí ọ̀tọ̀ ni mo ti sọ lórí ètò yìí náà rí last year kí náà ń pè ní ìpè báwo la ṣe mẹ́ni ìpè mi ò kàn go deeper nígbà yẹn ni torí bàbá kan pè mí láti Àbújá mo ní bàbá má bínú mi ò ráyè go deeper nínú ọ̀rọ̀ yẹn torí ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ a ní time tá a fi ń ṣiṣẹ́ mo náà wà wish pé kí time wà ní kí n ráyè yànnà náà ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ tó ń parọ́ Ọlọ́run pé àwọn Ọlọ́run pé àwọn ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ò pé ẹlòmíì ogun ìdílé ló ń jẹ ẹlòmíì tó da ayé ẹ̀rú tó yẹ kó lọ handle ìgbà tó bá ṣe gbogbo ẹ̀ wọ́n á ní á lọ bọ́ sọ́wọ́ wrong prophet kan ìyá ní gbogbo ohun tó ń jẹ́ kó gun máa jẹ nǹkan tó fa gbélé ni pé ìpè ń bẹ̀rẹ̀ láàmú ìpè wo ló ń dà láàmú ẹ̀yin wòlíì tẹ́lẹ̀ máa ń ríran òdì kan kẹ́ ẹ̀ farabalẹ̀ kẹ́ gbé ohun Olódùmarè fáwọn èèyàn ṣé pé àtajá àtẹnulẹ̀ kan kó sínú iṣẹ́ ìránṣẹ́ lónìí ẹ jẹ́ ká kíyèsára a ó jí iṣẹ́ náà gbogbo ẹ̀rẹ́ mi báyìí a ní wọ́n sọ pé Olúwa náà ń pè ẹ wo ayé ẹ̀wò is still a fornicator is still a wayward person
gbogbo nǹkan ní í ṣe. gbogbo nǹkan ló wà ní ayé ẹ̀. Torí ẹ̀ aspect yẹn Jésù á bá wa ṣe. Ohun tí màá kàn sọ bẹ́ẹ̀ ni wípé dídájọ́ lẹ̀ is not for everybody. Ìwọ tẹ́ bá mọ̀ pé Ọlọ́run pè ẹ́ ní tòótọ́, owó láti mọ ibi tí ìpè ẹ́ dúró sí, kó dẹ̀ dúró síbi ìpè ẹ́. Tó bá wá fún ẹ lórí ọ̀fẹ́ pé okay o, as a planter and as an apostle, or no problem, you go forward. Òun mo fi sọ̀rọ̀ nípa àtàwọn obìnrin lẹ́ẹ̀kan yẹn, mo mọ̀ majority of them máa jáde sí mi. Afọ́bìnrin ní outreach, afọ́bìnrin ní fellowship láti dálẹ̀, afọ́bìnrin ní non-denominational program kó máa ṣe, adẹ̀fọ́bìnrin ní kó wà lábẹ́ ìtẹríba iṣẹ́ existing ministry kó wà ń bẹ̀, kó dẹ̀ máa bú ń bẹ̀. But when it comes to establishing, ó lè spearhead the outreach. Bẹ́ẹ̀ ni sẹ́yìn gẹ́gẹ́ but when it comes to establishing four walls ministry church, májẹ̀mú ẹ̀ ìjìká ọkùnrin ló wà. Ìjìká ọkùnrin Bẹ́ẹ̀ ló wà. bẹ́ẹ̀ ni. Ó dà, ẹ ṣeun. Ẹ jẹ́ á máa ṣe lọ lórí ètò yìí níbi tá a dé yìí. Dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ kẹsì pé nọ́mbà yín. Ẹ láwọn tó fẹ́ bá yín sọ̀rọ̀. Ẹ ṣé gan olóòtú, ẹ ó rí àánú gbà. Gbogbo èèyàn tó ń gbọ́ mi káàkiri, orúkọ mi ò yí padà. Prophetio Abraham, òun náà ni orúkọ mi láti Nàìjíríà bí mo ṣe lè sọ nìyẹn, láti Nàìjíríà bí. Lórúkọ Jésù, àdúrà wa gbà o. Má gbàgbé o, Jésù ń padà bọ̀ o. Má gbàgbé o, Jésù ń padà bọ̀ o. Ayé ti gbó o, yóò tó yá o, ṣùgbọ́n má jẹ́ kán yẹ ẹ́ pẹ̀lú ayé o, kó lè bá Jésù jọba o. Torí ẹ̀ àdúrà wa gbà o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ ṣọ́ọ̀ṣì mọ́ nítorí pé ẹ ti bá ìjákulẹ̀ kan pàdé lóríṣiríṣi ọ̀nà, ẹ jọ̀ọ́ ẹ padà sí church. Bí èyí tó lọ tẹ́lẹ̀ yẹn ò bá dá, wáyé pé wọ́n ṣe wọ́nranwọ̀nran ń bẹ̀, àwọn tí Jésù ṣì ń gbé bẹ̀ sì wà ń bẹ̀, kó o ń bẹ̀ lọ síbòmíì kó o bá Jésù pàdé. Má ti torí pé ẹnìkan kan ṣe kankan sí ẹ, ọ̀ wá ní gbogbo wa we are all the same. We are not all the same o. A ti mọ̀ pé ibi tí original bá wà fake máa pọ̀. Tí original yẹn kan bá ti wà níbì kan, fake lè wọ 100. Bọ́rọ̀ ìyìnrere ìsìn bó ṣe rí nìyẹn. Ṣùgbọ́n Jésù kò kú omi tó wà, agbára rẹ̀ kò sì yí padà. Gbogbo àwa ikọ̀ náà jẹ́ kẹ̀rí tẹ́ pé àwọn aláṣiṣẹ́ ìránṣẹ́ tá a ti mú oríṣiríṣi nǹkan míì mọ́, all because of owó àti dúkìá àti ọrọ̀ ayé. Ẹ jọ̀wọ́ nígbà ó bá kú, èwo kí ló máa mú lọ́nu gbogbo ẹ̀? Kí wọ́n máa sin ẹ́ pẹ̀lú ẹ̀? Ó ò ṣe ṣiṣẹ́ yẹn pẹ̀lú ọkọ̀ kan. Apostle Joseph Ayọ̀ Babalọ́lá gẹ́gẹ́ bí ìtàn tó sọ fún wa, ìgbà tí bàbá yẹn kú kí iná bá lọ́wọ́ ẹ̀. Ìgbà tí mo gbọ́ interview ọmọ wọn kì í ṣe màmá Àpèkẹ́, last born ọmọ mi ìrántí orúkọ wọn dáadáa mọ́, ìyá yẹn sọ iye sílè tán bá lọ́wọ́ nínú àpò bàbá. Kí ló kò mẹ́nì tí ń lọ, ṣùgbọ́n lára iṣẹ́ tó ṣe tó rìn káàkiri lọ sí Warri, lọ sí Benin, wá sẹ́kọ̀ọ́, lọ sí Àkókó, lọ káàkiri wo Nàìjíríà, lára ẹ̀ làwa náà jẹ lénìí, lára ẹ̀ la jẹ lénìí. À ń lónìí dẹ̀kẹ̀rẹ́ wọ́n sinmi lọ́dọ̀ bàbá. Torí náà gbogbo àwa ikọ̀ àti ìríjú à ń lónìí dẹ̀kẹ̀rẹ́ bàbá Adékúnlé ti kú láti 1959 June 1959, ọdún yìí ló pé 69 years àbí no 66 now 66 years ló máa pé lọ́dún yìí ní June ọdún yìí. Ó dẹ̀ ṣe tá a bá ń dárúkọ bàbá náà á dẹ̀ pé ó sì wà láyé. Why? Because ó fi pa rere lẹ̀, ó sin Ọlọ́run dójú àmì, ó dẹ̀ fi idà rẹ̀ lélẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run, Olúwa sọ fún mi ní, Olúwa ní kò sí ìdààmú lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wípé agbárí ló kù. Ẹ jọ̀wọ́ ẹ já padà sí ojú àlà. Ẹnìkan sọ kankan fún mi lánàá, ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní CAC mọ̀ọ́dọ́ CAC ní mẹ́sẹ̀gì, ẹ máa gbọ́ mẹ́sẹ̀gì yín. Ó ní ìjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ pé tá a bá wọnú ìjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí, àwọn agbára Ọlọ́run á máa ṣẹlẹ̀, àjà máa kà, oríṣiríṣi á máa, ó ní lẹ́nu tá a bá wọnú ìjọ lónìí ní gbogbo àkàn tó tún mẹ́nimẹ́ni. Ó ní àjẹgan ló tún máa líìdì, àjẹgan ló tún máa jókòó sórí ọ̀tà máa líìdì. Ibi tíṣẹ́ ìránṣẹ́ dà lónìí nìyẹn. Jésù á tún ayé wa ṣe o. Gbogbo ẹ̀yin ikọ̀, gbogbo àwa ikọ̀, ẹ jẹ́ ká padà sójú àlà. Kídẹ̀ ló máa ń fa ọ̀pọ̀lọpọ̀ kínní ni pé ká máa bára ká máa afẹ́ bìlọ́ǹgì, à ń kọ́ rẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́. Ẹlòmíì ayé ẹ̀ ti bàjẹ́ already, ó kàn wá àwọn tó máa kó lọ́rùn àpáàdì ni. Dandan kọ́ lọ̀ rẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́. Olúwa wọ̀nù mẹ́ni, má kọ́ rẹ̀. Kò easy in the beginning of the ministry fún mi, kò easy. Ṣùgbọ́n gbà ó yá mo ṣe kí ni, mo já gbogbo wọn lẹ̀, mo dúró, mo bá Jésù mi dúró. Àwọn pásítọ̀ tó wà lára, àwọn pásítọ̀ mi gbogbo tí tó wà lábẹ́ tó bá mi ṣiṣẹ́ ìránṣẹ́, àwọn ọ̀rẹ́ mi, mo bá Jésù mi dúró ni, káyọ̀ mi má bàa bàjẹ́. Torí ẹ jọ̀wọ́ gbogbo àwa ikọ̀, ẹ já padà sójú àlà. Jésù á ràn wá lọ́wọ́ o, àádélé sinmi o,
àmín. Jésù Olúwa. Orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti nọ́mbà yín. Mo ti sọ lẹ́ẹ̀kan sí ìsàìmọ́ bẹ̀rẹ̀ Prophet Abraham, God bless you. Ẹ ó rí ànúgbà. Nọ́mbà tẹ́ lè pè mí sí tó jẹ́ hotline mi tẹ́ lè pè mí sí 090-3771-8848 hotline mi nísìnyí yẹn. Kì í ṣe Etisalat tí mò ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀. Torí Etisalat ni àmọ́ tó kọlu nẹ́tíwọ̀kì wọn. Ọ̀pọ̀lọpọ̀ ń complain pé wọ́n máa ń try mi wọn oríṣi àṣọ torí ẹ̀mí ò ṣe mo ti yọ kúrò ní hotline torí ẹ̀ 090-3771-8848 hotline mi nìyẹn. You can call me and bí o fẹ́ gbóhùn Ọlọ́run àbí o fẹ́ tọ́ni àbí o fẹ́ béèrè àwọn ìbéèrè àbí nǹkan kan bẹ́ẹ̀ wherever you are calling you can call that line. Ṣé náà ní WhatsApp? Òun náà ní WhatsApp ni. Ọ̀dà. Òun náà ní WhatsApp. Nọ́mbà kejì tẹ́ tún lè pèsè MTN yẹn ẹ tún free àti pèsè orí nọ́mbà kejì 080-2904-3650 080-2904-3650. Ẹ ṣeun. God bless you. Ẹ ṣeun wo Prophet T.O. Abraham. Èèyàn wa jákèjádò àgbáyé ọ̀rọ̀ rèé. Wọ́n ní ìlú gangan lọ̀rọ̀ lé ayé bó bá kọ wájú sẹ́nìkan èèyàn ní kò sọmọ ẹlòmíì. Kí lè ròyìn? Ẹ jẹ́ àmọ́ lójú òpó ìfi èrò ẹni hàn sí comment section. Ẹ má gbàgbé Àlàní Nightingale, orin wọn ojúlọ̀rọ̀ wà. Ẹ máa pín fáwọn ẹlòmíì bẹ́ẹ̀ ṣe ń gbọ́. Orin ìfẹ́ ní Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wo lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́? Ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Ṣetán láti mú àfojúsùn ọlọ́jọ́ pípẹ́ rẹ ṣẹ. Bí ọ̀wọ́n gógó àti àìtó oúnjẹ ṣe ń bá àwọn èèyàn fínra. Ṣiṣẹ́ àgbẹ̀. Kódà bó o jálákọ̀wé tàbí ń gbé lókè òkun. Isnad Homes and Properties ṣàgbékalẹ̀ Flourish Estate. Ìkànnà Balógun tí kò jìnnà sí Gateway Polytechnic. Ṣàpàdé 15-minute drive ni. Isnad ṣètò àǹfààní aláìlẹ́gbẹ́ fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó ilẹ̀ tiwọn. Ló bá gba 10 kg kóró àgbàdo fún éka kan lọ́fẹ̀ẹ́. Tàbí 20 bundles igi ẹ̀gẹ́ fún éka kan lọ́fẹ̀ẹ́. Tàbí 500 igi ọ̀gẹ̀dẹ̀ tí o máa gbìn fún éka kan lọ́fẹ̀ẹ́. Ní èyí tó o bá fẹ́ nínú ẹ̀. Ẹ má gbàgbé pé àǹfààní yìí wà fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀. 3 million naira ní éka kan. Ilẹ̀ oko Isnad Homes and Properties tún wà ní Ìtorí, Ọbáfẹ́ àti Orílẹ̀ Òkò. Bí o bá fẹ́ dáko tí kò sì sí ààyè fún ọ láti mójútó. Ìlànà àti àsọyé wà tó sì máa rówó látòrí ilẹ̀ tó o bá rà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08104441104 tàbí 0912-985-9600. Gbé ìgbésẹ̀ lónìí kí àsìkò òjò tó ń bọ̀ yìí má fò ọ́ ru. Iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa ẹ̀yin òṣìṣẹ́ a máa jalè. Ẹ máa bá wa wo Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV. Tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀. Ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.